أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته موكيوا نيكيكيولا موكيوا نيكيكيولا بي àlàáfíà Ọlọ́run orí àjẹǹjẹ tán láti ọ̀dọ̀ Ọlọ́run kó máa bá gbogbo wa gbé lápapọ̀ níbikíbi tí Olúwa kọ kádàrá pé ẹ ti join wa láàárọ̀ yìí gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ ètò Sabilun Najat concept ètò alálùbáríkà ètò ìdùnnú ètò tó ń gbìyànjú láti dùn ilé nínú ìdílé kọ̀ọ̀kan nínú adúpẹ́ fún Ọlọ́run ọba àwa náà kọ́ Ọlọ́run ni ẹ jọ̀ọ́ ẹ̀bẹ̀ kan tí mo fẹ́ bẹ̀ yín láàárọ̀ yìí gbogbo ẹ̀yin tẹ́ join mi láàárọ̀ yìí ni wípé ẹ jọ̀ọ́ níbikíbi mo fẹ́ kẹ́ bá mi share program yìí ẹ jọ̀ọ́ torí Ọlọ́run ọmọ Gbọ́láhàn Yusuf mo kí yín púpọ̀ ọkọ̀ ire ni mo yàn ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí láàárọ̀ yìí ẹ mọ̀ pé tẹ́ ẹ bá ti dénú ètò yìí a máa ń rí oríṣiríṣi àwọn ẹ̀kọ́ la máa ń rí kọ́ nínú ètò yìí Alhaji Abdulfatai Eniola òkèyìn púpọ̀ Alhaji tuntun insha Allah Alhaji Abdulsalam Ilyas Olúwasanjọ́ Ìdòwú Suleiman Tèmítọ́pẹ́ Ọmọ́táyọ̀ na God gbogbo ẹ̀yin tẹ́ wà ń bẹ̀ bá mi share program yìí kọ́mẹ́ǹtì kí n lè rorúkọ ẹ o Muhammad Abubakar Bọ́láńlé Muhammad Jamaluddin Alfulanniy bọ́dì mo kí ẹ púpọ̀ o tí ẹ lè pè wá tó Alhaji Táyé Gódógbó nìbàdàn Ọlọ́run bá mi lànà àánú ẹ̀ fún ẹ insha Allah Ọlọ́run bá mi lànà àánú ẹ̀ fún ẹ Taofik Adékúnlé Ọlárìnóyè Alhaji Ismail Dáre Ọláwúwo ya Ọlápàdé Abíọ́dún Ayọ̀rìndé láti ìlú Ọ̀yọ́ Aláàfin ìlú wo ni wọ́n ti kọ́mẹ́ǹtì láàárọ̀ ìlú ti join wa ẹ bá mi share program yìí Ridwanullahi Tanimola Habiba Oyèwọlé àdùpẹ́ Jamaluddin Alfulanniy Alhaji Mikael Ọmọlúwàbí Yusuf Muhibuddin ẹ jọ̀ọ́ ẹ bá mi share program yìí o gbogbo ẹ̀yin olóríire Alhaji Ismail Dáre Ọláwúwo ní láti ìlú Ìlọrin làwọn ti join wa láàárọ̀ yìí Taofik Adékúnlé ní láti ìlú Èkó ìlú wo ni wọ́n ti join wa láàárọ̀ yìí excuse me Ọmọ́táyọ̀ na God Ọlọ́run tó ní àánú lọ́dọ̀ aṣíjú àánú ẹ̀wò wá Abdulwasi Jimoh akópalẹ̀mọ́ ọdún léyá adẹ̀túnkópalẹ̀mọ́ hajj fáwa tá ń lọ insha Allah gbogbo àwa tá ń lọ sí hajj lọ́dún yìí àwọn kan ti gbéra báyìí láti on the 9 wọ́n ti bẹ̀rẹ̀ Olúwa jọ̀ọ́ kó ṣe nírọ̀rùn fún wa Ọládẹ̀jọ Alfulanniy òkèyìn púpọ̀ Imam Ọládẹ̀jọ Idris Abiola Arówólò Tajudeen láti Jos Ẹlẹ́gbẹ́dé láti ìlú Èkó Àmàwò Toyib Ọláyíwọlá láti ìlú Èkó Ọlọ́run jẹ̀dá lọ Idris Maruf Mustapha Babatunde Iyọ̀ọ́lá Ọlámídé Ahmad Yétúndé Ayọ̀ọ́lá Kazim Odúnbọ̀ ọmọ mi alálùbáríkà nìyẹn mo kí yín púpọ̀ láti ìlú Ọ̀yọ́ nìbàdàn Imam Ọládẹ̀jọ Imam alálùbáríkà Imam Idris Ọládẹ̀jọ Imam alálùbáríkà nù ẹ̀jẹ̀ Alfulanniy nìyẹn mo kí yín púpọ̀ láti Ṣàárẹ̀ Kwara State ó yẹ kí n pe àwọn kan láàárọ̀ yìí kan fún wa lówó káwọn èèyàn pè wọlé kádẹ fún wọn lówó yẹn àbí báwo ni mo ṣe fẹ́ ṣe láàárọ̀ yìí ná láti ìlú Òró Kwara State Yusuf Ọlálékan Àtàgbà láti Jẹ̀bú Òde akramakumullah Abu Yasir Aladabi Jáde Sọlá Baálẹ̀ láti ìlú Èkó Khadija ó pè mí má bínú Aládé Kẹ́hìndé ọmọ bíbí eré láti Ṣàgámù
àmì Ọlọ́run Ìmáàmù Ọládẹjọ àmì o ṣàdúrà fún láwọn ní gbọ́kú mi lójijì àmì o àmì òṣàmì ẹ o wàláhì o àdúrà ńlá lẹ ṣe fún mi o àmì ànígbọ́kú tí yín àti gbogbo wa o. Abdulaziz Jamiu Adigun ta ni mo lè pè láàárọ̀ yìí náà tó lè fún wa lówó káti ẹ̀ fáwọn èèyàn kódà bó ṣe 5,000 ẹni tó bá pè wọlé kódà bó ṣe 5,000 kéèyàn fi ra káàdì àbí 5,000 owó náà kọ́ ni láti Ṣakí àbí kí n má wulẹ̀ pẹ́ nìkankan ẹ dá mi lóhùn ẹ bá mi comment mo fẹ́ rí Ustaz Idris Alfulanniy Al-Adabi ẹ ṣé jàre Yunus ọlọ́run pèrè kárí Ishaq Abdallah àmì Sheikh Hakim àbí kí n má wulẹ̀ pé èèyàn kó má fún wa lówó Hamza Mutarayo Giwa Bọ́láńlé Bello mo ní bóyá kí n pé ẹnìkan kó tiẹ̀ fún wa lówó bó ṣe 5,000 ká fáwọn èèyàn tó bá pè wọlé wọ́n bá gbà béèrè wa. ẹ ṣé jàre Arówólò Tajudeen láti Òṣogbo àwọn èèyàn dá mi lóhùn o. Ajíṣafẹ́ Fawzudeen àwọn èèyàn dá mi lóhùn o. Àwọn èèyàn ní kọ́ dẹ̀mú ẹlẹ́gbẹ́dí Hafsat ní kọ́ dẹ̀mú o. Owó ò ní jẹ́ ṣòro mi mọ́ lágbára Ọlọ́run ọmọ bíbí rẹ̀. Ajé Azamat Oyeleke Bello Bunyamin Salawudi ó ní kọ́ dẹ̀mú o, let them give us money o. Okay, jẹ́ kí n wo àwọn èèyàn tí mo lè pè. Kí n pẹ́ MC Olúọmọ àwọn ò mọ̀ sùn lọ́wọ́ àwọn wọ́n yìí ń ṣe ayọ̀ Tinubu lọ́wọ́. Owó tó máa padà wá bíza sórí Sẹ̀bílù Nàìjíríà máa ní agbára. Ṣàgbéṣẹ́ ẹ mọ̀ pé Tinubu aṣíwájú wọ́n sponsor 30 minutes tẹ́ ẹ bá gbàgbé nú àwẹ̀ wọ́n ra 30 minutes lórí program wa ẹni tí ò bá gbàgbé. Ṣé mọ̀ bẹ́ẹ̀ bọ̀tà dúpẹ́ fọlọ́run wípé 30 minutes tára àdúrà tá a ṣe fún Ọlọ́run ní kó tún kúnnú àdúrà tá a yé ṣe fún Ọlọ́run ní ó gbà. Khalifa Ahmad Mashood Sheikh Hakim Ridho Bulala, today is your birthday. I wish you long life and prosperity. Long life and prosperity. May Almighty Allah bless your new age. Inshallah, inshallah. Tẹ́ ẹ bá gbàgbé, ẹ bá mi share program àwọn èèyàn share program ìfún ìmọ̀ òdì dùn mí báyìí o. Àwọn oníká pè. Okay, yóò wẹ́ ní kọ́kọ́ pè ní kọ́kọ́ pè chairman Sẹ̀bílù Nàìjíríà. Láàárọ̀ yìí, another kinikilele. Yeah, alhamdulillah. Ẹ jẹ́ kí n kọ́kọ́ bẹ̀ chairman Sẹ̀bílù Nàìjíríà náà. Gbogbo àwọn chairman Sẹ̀bílù Nàìjíríà ni màá máa pè. Gbogbo àwọn tó jẹ́ chairman kí n tó wá bọ́ sí tani kí kọ́kọ́ pè. Ẹ bá mi share program yìí o ẹ jọ̀ọ́. Ẹ bá mi share program yìí o. Ẹ bá mi share program yìí dáadáa. Ẹ bá wa share program yìí dáadáa. Bọ́láńlé Muhammad. Àwọn tí mo ń pè kọ́lọ̀ ń jọ gbá ago. Mo sì mọ̀ pé wọ́n ó gbé inshallah. Ẹ bá wa share program yìí níbikíbi. Ajíṣafẹ́ Fawzudeen Yétúndé Ayọ̀lá Kazeem Odùnbọ̀ ní latest grandpa ó ṣé jàre. Ishaq Abdallah láti Wo Road Nìbàdàn àbí láti Wo Olódò Ọba l'Ọ̀ṣun State. Ọ̀kan làwọn Ahmad àwọn tí mo ń pè I need to call them so that ẹ mọ̀ pé tó ti wá àwọn òkè ìfọ́ọ̀mù èèyàn tẹ́lẹ̀ á kàn pè wọ́n náà ni. Alhamdulillah. Ọlọ́run awọlá Nabi sallallahu alaihi wasallam. Ọlọ́run ó gbàdúrà wa.
Ọlọ́run ní fi wá sílẹ̀. Àwọn èèyàn ti lé I'm already share it more than 5 times. Omidiji Abbas. Ọlárìndé Majid Ọláìtàn. Ẹnìkan ní Wasti, I love that name. Ẹ̀yin náà dàgbọ́ má bí wọ́n nìyẹn. Sirajuddin Ọlásùnbọ̀ Kọ́láwọlé. Sheikh Ahmed Ajibola Musoro. Ayoku Mariam Masud Badmus Zainab. Sheikh Tijani Mansura. Sheikh ẹ máa pè wọlé sórí fídíò kíní bí báyìí tó bá tó time. Àmọ́ ẹja kọ́kọ́ pawó náà o. Àwa pawó. Owó yẹn ló ṣe pàtàkì jù o. Owó ló ṣe pàtàkì jù o. Ká kọ́kọ́ mọ iye tá nílẹ̀ ká tó dá wọlé. Yes, ẹ bá mi share ẹ jọ̀ọ́. Ẹ share program. Ẹ bá wa share káàkiri alẹ́ àmọ́ní. Ẹ bá wa share program yìí. Ẹnìkan ní I have shared it to 16 group. I have shared it to 16 group. That's good. You have shared it to 16 group. Arike Dave, ẹ mà ṣé mo dúpẹ́. Ọlọ́run bá mi dúró tì yín mà. Ẹ ṣé o. Gbogbo ẹni tó wà lórí ètò wa láàárọ̀ yìí. Ọ̀rọ̀ mẹ́ta yìí mẹ́rin ni mo kọ́kọ́ fẹ́ sọ fún ẹ. La tahsan, má bànújẹ́ o. La tahsan, má bànújẹ́ o. Warahman Rabbuka. Ọlọ́run ọba àjọkẹ́ ayé òun lọ́lọ́run rẹ o. Ìgbà lè rí bákan fún ẹ o. Má bànújẹ́ o. Rò pé ń gbọ́ mi dáadáa. Ọ̀rẹ́ mi Olrewaju Abdulsalam, ìyá mi títí láyọ̀ pẹ̀lú wa. Mẹ́sẹ̀jì lẹ tẹ́sì sí mi ẹ̀ pè mí kẹ́ kí mi fọ́mọ, ò ń bínú o. La tahsan. Arẹ́ṣingun. Kíyàn má bànújẹ́ o. Al-Hajj Imam Abdul Jalil Albarka Arẹ́ṣingun. Warahman Rabbuka. Ọlọ́run ọba ó ní Ọlọ́run ọba rẹ o. Ẹni ìbànújẹ́ tó bá fẹ́ wá fún ẹ lọ ní Ọlọ́run. Kò sẹ́ni tó lè mú ìbànújẹ́ kúrò fẹ́ dá láyé tó ju Ọlọ́run lọ. Ẹlẹ́ẹ̀kejì, wala tahsan. Gbogbo ẹni tó ń gbọ́ mi lénìí, má bànújẹ́, má rora rẹ pin. Fa anna Allaha yudabbiru amraka. Ọlọ́run ọba tí ń yígbà padà ni. Ọlọ́run ọba tí ń yígbà padà lọ́lọ́run. Mo wà lórí program sàmá pè yín padà. Ọlọ́run ọba tí ń yígbà padà òun ni Ọlọ́run. Fa anna Allaha yudabbiru amraka. Ọlárìndé, kò sẹ́ni tó mú owó wá sáyé. Kò sẹ́ni tó mú ọlá wá sáyé. Ó lè wà nígbà kan lẹ́ni tí ò tẹ́ lọ́rùn. Ọba yí ọba ọ̀pàpà pàbídà sọ́bídìrẹ́ lọ́lọ́run. Gbogbo ẹni tó ń gbọ́ mi lénìí, má bànújẹ́. Ìgbà lè yí padà sí dáadáa fún ẹ. Jíbọ́lá Búsàrí. Ìgbà kan ni mò ń lò ní ò tẹ́ mi lọ́rùn. Ìgbà kan ni mo wà ló ń jẹ́ bàdújẹ́ fún Ọlọ́run ọba yígbà padà ni. Wọ́n lè rí ẹ lénìí
bí ẹni tí ò ní nǹkan kan. Wọ́n lè rí ẹ lénìí bí ẹni tí ò jẹ́ nǹkan kan. Wọ́n lè fojú yẹ̀yẹ́ máa wò ẹ́ lénìí. Wọ́n lè fọ́ afojú oníranù wò ẹ́ lénìí. Má lè máa fojú ẹni tí ò lè níláárí wò ẹ́ lénìí. Gbà í pé fa anna Allaha yudabbiru amraka. Ọlọ́run ọba tí yígbà padà tí sọ̀gbà dire ni. Ara ṣẹ̀ṣẹ̀ Ọlọ́run nù. Má jẹ́ kí ìbànújẹ́ kó gbọ́ ọkàn ẹ débi wípé wàá wá wò wípé àbò ti tán fún ẹ. Wàá wá wò wípé àbọ́lọ́hun ò lò ṣoore fún ẹ mọ́. Fa anna Allaha yudabbiru amraka. Ọlọ́run ọba á yí ìgbà padà sí dáadáa. Oore rẹ̀ dé tán, ayọ̀ rẹ̀ dé tán. Gbogbo ẹni tó ń gbọ́ mi láàárọ̀ yìí. Odi méjì. Wala tahsan, gbogbo ẹni tí ń gbọ́ mi lénìí o, má bànújẹ́ o. Falladhi khalaqaka la yansaka. Ọba tó dẹ ò ní gbàgbé rẹ o. Àwọn kan lè ti máa rí nǹkan ṣe, kan máa rí nǹkan ṣe, kan máa rí nǹkan ṣe o. Kan máa rí nǹkan ṣe o. Òṣìwájú mi níláárí, kò ní kó níláárí jù mí lọ o. Ọba tó dẹ ò ní gbàgbé rẹ o. La yansaka. Àsìkò ọ̀la tiẹ̀ náà dé tán. Àsìkò ọ̀la tiẹ̀ náà dé tán. Walladhi khalaqaka la yansaka. Ọba tó dá ẹ ò gbàgbé rẹ. Jẹ́ n sọ fún ẹ, tẹni tó ti kú ló ti gbé o. O ìwà láyé, o wà láàyè. Kí wá ló ń ṣe ẹ́ tó torí ẹ̀ tó rora rẹ̀ pin. Lẹ́nu àárọ̀ yìí nísìn, Ọlọ́run ti ju òkò ìbànújẹ́ sínú ilé mi. Ọmọ mi kan send nǹkan sí mi lórí WhatsApp. Ó ní mò ń dọ́gbọ́n fojú wo ni mò ń kà yìí. Ó ní pray for her on my behalf. I don't want to die young. Alhaji. I'm on you. Assist in a way you can. We are in bad mood in my family. They can't bring her home. Láìpẹ́ yìí làbúrò wọn kan kú tó ní kidney issue. Ọ̀kan náà tún kún lóyìnbó báyìí. Ẹni yìí dẹ̀ ń wò yìí. Kíni yẹn lè máa clear dáadáa. Òun náà jáde láyé báyìí. Allahu Akbar. Ẹ wo èèyàn, ẹ wo. Orí báyà bó rí. Kí wá ló wá ṣe tó ń banújẹ́? Walladhi khalaqaka la yansaka. Ọba tó ní ẹ ò gbàgbé ẹ. Kọ́lọ́run bá forí jẹni tó kú yìí, kó bá ṣẹ́rù ẹ̀ mọ́ inú ẹbí yẹn, kó má jẹ́ ó kàn wá náà. Mo fẹ́ kọ́lé, mo fẹ́ ra mọ́tò, mo fẹ́ nílé, mo fẹ́ ṣe gbá, mo fẹ́ ṣàwo. Ọmọ ìyá mi,
nǹkan méjì tó jẹ́ pàtàkì jù láyé tó yẹ kí ẹ̀dá kọ́kọ́ bí Ọlọ́run ọba fún oore ńlá méjì ni. Gbogbo ẹni tó ń gbọ́ mi lénìí tó bá ní kí ni ọ̀gá oore jù, oore ńlá méjì ni o. Ọ̀gá oore jù, oore ń pọ̀ lọ́dọ̀ Ọlọ́run àmọ́ ọ̀gá oore jù láyé méjì ni o. Ẹja tọrọ ẹ o. Badmus Olrewaju Badmus Zainab, ọ̀gá oore jù tẹ́dá gbọ́dọ̀ tọrọ jù lọ́dọ̀ Ọlọ́run. Bàbá ti jí láàárọ̀ nísìn Imam Fatai Zakaria mo fẹ́ kọ́lé o, mo fẹ́ ra mọ́tò o, mo fẹ́ lé o. Láàmú sáré káàkiri eré wa nu. Àwọn oore tó yẹ ká tọrọ jù tó jẹ́ oore méjì àìrántí béèrè ẹ̀. Anabi sallallahu alayhi wa sallam, Anabi ní matan, àwọn ìdẹ̀ra méjì ń bẹ o. Ya mẹ́tàlá àlùbáríkà, àwọn ìdẹ̀ra méjì ń bẹ o. Tó dá sí pé ìdẹ̀ra yóò lẹ́gbẹ́, ìdẹ̀ra yóò ní ta lè fi wé, ìdẹ̀ra yóò ní aláfijọ́. Bí ìdẹ̀ra méjì yìí bá ń bẹ nínú fámìlì kan, fámìlì yẹn kú oríire o. Bí ìdẹ̀ra méjì yìí bá jáde kó nínú fámìlì kan, àwọn fámìlì yẹn wọ́n kú dárò. Ẹjọ́ bá mi share program yìí dáadáa. Bismillahirrahmanirrahim. Kini ìdẹ̀ra alákọ̀ọ́kọ́? Anabi sallallahu alaihi wasallam, Anabi ní asehatu. Adúwálé Abdul Olókùta, Anabi ní asehatu, ìdẹ̀ra alákọ̀ọ́kọ́ òun làlàáfíà. Ẹni bá lálàáfíà, ìdẹ̀ra ni o. Olúwa jọ̀ọ́ má gbà láàfíà lára wa o. Olúwa jọ̀ọ́ abẹ̀bẹ̀ gbogbo ẹ̀dá tí ò lálàáfíà láàárọ̀ yìí Ọlọ́run. Anta salam wa minka salam wa ilayka yarji'u salam fa inna rabbana bis salam wa adkhilna jannata daraka dara salam tabarakta rabbana wa ta'alaita ya zal jalali wal ikram amin. Mami Adesanya Afọláṣadé, tẹ ẹ̀dá tó bá ní àlàáfíà láyé ọ̀gá oore ni o. Anabi ló sọ o. Badmus Zainab oníkàtí ṣàdúrà fún bàbá àtàwọn náà báwọn náà jáde láyé níjẹta lọ́wọ́ wọlá Anabi yóò bá foríjì wọn. Ètùndé òní kúkú òjijì o. Ọba àlàáfíà lọ́lọ́run. Number 1 oore tọ́lọ́ máa ṣe fẹ́ dá láyé ojú ká kọ́lé lọ, ojú ká lówó, ojú ká ní gbogbo kan lálàáfíà o. Mami Afọláṣadé Adésọyà, àlàáfíà ọ̀gá oore ni o. Àlàáfíà la fi wówó. Àtàndá Allahu Latif, àlàáfíà la fi bá obìnrin sọ ní fi dọ́mọ o. Àlàáfíà la fi sọ pé mo fẹ́ lọ Mọ́kà o. Àlàáfíà la fi apply fún visa lóyìnbó, mo fẹ́ lọ lóyìnbó, mo fẹ́ lọ struggle o. Gbogbo wa tá ń bẹ lórí ètò yìí, àtèmi àti ẹbí mi àti wo àtẹbí rẹ, Olúwa jọ̀ọ́ ọba àlàáfíà ni ẹ o. Ránṣẹ́ àlàáfíà sínú ẹbí ẹnìkọ̀ọ̀kan wa o. Ẹ̀dùn Sulaiman, bẹ́ẹ̀ni Adéṣọlá Àkàndé Fawaz, ìdálẹ́bí tálàfíà bá wà lẹ́dáwò rántí pé mo fẹ́ èmi náà fẹ́ struggle, mo fẹ́ wówó lọ. Bẹ́ẹ̀dá bá lálàáfíà ní rántí gbogbo yẹn. Bẹ́ẹ̀dá bá lálàáfíà ní rántí pé jẹ́ kémi náà tiẹ̀ wá kọ́lé kí n wá ara lẹ̀, kémi náà tiẹ̀ wá ṣe nǹkan kan. Olúfúnkẹ́ Alákìjà,
orí alákọ̀ọ́kọ́ tó lágbára jù láyé oníkẹ́dà ní àlàáfíà. Orí ẹlẹ́ẹ̀kejì táwọn èèyàn kà kún, àmì mi ó sọ fún ẹ láàárọ̀ yìí wípé bọ́lọ́n bá ti ṣerú orí yẹn fún ẹ, ọpẹ́ ni kò máa dá, whether you are a Christian or you are a Muslim, ọpẹ́ ni kò máa dá fọ́lọ́run. Kí ni orí náà? Ó náà ni wal-faragh aw wal-firagh, oníkẹ́dà ní freedom. Kò lè jáde lásìkò tó wù ẹ́, kò lè wọlé lásìkò tó wù ẹ́, kò lè rìn bó ṣe fẹ́, kò lè rìn nílùú, kò lè rìn ládùúgbò, kò ní freedom. La ilaha illallah. Tí wọ́n tì ẹ́ mọ́lé. Aṣọ tí mo wọ̀ yìí nísìn, mo máa ń sábà sọ, tó bá tó time kan sí máa bọ́lẹ̀ máa wọṣọ mi tí máa fẹ́ lọ program. Màá ló yá jẹ́ kí n wá gbádá. Ẹjọ́ ọmọ ìyá mi ẹni tó ń bẹ lẹ́wọ̀n só lè change aṣọ. Ẹnìkan pè mí, ẹnìkan bá mi sọ̀rọ̀ níjọ́ tá a gbé oúnjẹ lọ fáwọn prisoner ní correctional center. Ó lóun fẹ́ ṣe birthday ní May 31st. Ó lóun fẹ́ ṣe birthday ní May 31st tó kọjá yìí. Ẹjọ́ bá mi share ẹ̀ dáadáa. Ó lóun fẹ́ ṣe birthday ní May 31st tó kọjá yìí. Pé kí n jọ kí n fún lówó. Òun fẹ́ fi ra oúnjẹ fún òun àti àwọn èèyàn òun. Àmọ́ owó tí mo fẹ́ fún òun yìí, kí n jọ kí n bá òun ṣàdúrà sí wípé birthday tóun fẹ́ ṣe yìí, ẹyọ kan yìí ni kó jẹ́ mọ́ láyé òun nínú ọgbà ẹ̀wọ̀n tóun wà yìí. Birthday ẹlẹ́ẹ̀kẹfà ló bá òun lọ́gbà ẹ̀wọ̀n yìí. Wọ́n á lè dúpẹ́ tí ẹ fọ́lọ́run. Ó mọ iye orí Ọlọ́run. Ó ní freedom. As-sihhatu wal-firagh ni'matan. Kí wọ́n lálàáfíà, kí wọ́n ní freedom. Ìdẹ̀ra Olúwa ńlá méjì ni o. Ẹni tó ní freedom mọ iye orí o. Fásitì yìí bí Ọlọ́run ọba fíìmì àti ẹ olùwàjọ má ti wà mọ́lẹ̀ o. Ìtì ìkọ́lé o, ìtì ìra mọ́tò o, ìtì ìralẹ̀ o, ìtì ìṣègbà, ìtì ìṣàwó. Ọmọ ìyá mi dúpẹ́ tiẹ̀ fọ́lọ́run. Dúpẹ́ tiẹ̀ fọ́lọ́run. Ẹni tí ń bẹ lẹ́wọ̀n kò rántí pé òun ó kọ́lé fá, àní bí ó ṣe jáde ni ó máa wá. Ẹni tí ń bẹ lẹ́wọ̀n rántí olókùúta, ẹni tí ń bẹ lẹ́wọ̀n rántí pé òun máa lọ Mẹ́kà, àní bí òun ó ṣe ní total freedom ló máa wá. Ìdí ẹ̀ gbogbo àwa tá a wà lórí ètò wa láàárọ̀ yìí, ẹ jẹ́ a dúpẹ́ fún ọba tí ń jí Ọlọ́run ọba. Ọba tí ò ní kú láéláé. Ọba ṣèkánmákù. Òun lọ́lọ́run ọba wa yìí. Àtèmi àti ẹ, Olúwa jọ̀ọ́ má gbà láfíà lára wa o.
àtèmi àti ẹ Olúwa jọ̀ọ́ mọ́dé wa mọ́lẹ̀ o àwa bí Ọlọ́run Ọba alágbára fún gbogbo wa oore ńlá oore má lè gbàgbé Ọlọ́run kó jọ̀ọ́ kó ṣe fún wa o à ń súnmọ́ ọdún náà ń súnmọ́ wa má jò bá wa nínú ìbànújẹ́ má jò bá wa nínú ìdààmú má jò bá wa nínú ẹkún alhaj emir Ọ̀kánlọ́mọ akú oríire ọmọ lọ́tún lósì gbogbo alájèrè àwọn ọmọ wa náà àbí Ọlọ́run Ọba alágbára látàsán gbogbo ẹni tó ń gbọ́ mi lẹ́ni o má bànújẹ́ mọ́ o wa tawakkal ala Allah lọ gbé ara lé Ọlọ́run Ọba rẹ o látàsán má bànújẹ́ mọ́ o wa tawakkal ala Allah gbé ara lé Ọlọ́run Ọba rẹ o Ọlọ́run Ọba rẹ òun lọ́ba tó lè ṣe nǹkan o gbára lé oníyanjú ọ̀rọ̀ rẹ o gbogbo ìdílé tó wà lórí ètò wa lénìí àfọlá títóbi Ọlọ́run a fi bẹ́ẹ̀ gbogbo ẹni tó ń banújẹ́ lọ́wọ́lọ́wọ́ Olúwa jọ̀ọ́ bá wa ránṣẹ́ ìdùnnú sínú ilé ẹni kọ̀ọ̀kan wa àbí Ọlọ́run Ọba alágbára jùlọ ọba ológo jùlọ chairman Sebil Najat kí ló dé àti ń pè látẹ̀kan èmi náà rí bẹ́ẹ̀ yà á wà lórí program àti afẹ́ fáwọn èèyàn ní owó láàárọ̀ yìí kàn pè wọlé ẹ̀yà send owó nsìn yà I trust you yà Ọlọ́run ló ṣe táyé Sebil Najat bẹ́ẹ̀ wọ́n bá ti pè wọ́n lọ́wọ́ kan náà dáhùn ẹnìkan tí ẹ lóun fẹ́ fún wa ní ẹran lóun fẹ́ fún wa lẹ́ran fún lé yáká fáwọn èèyàn láti Aseta Farms láti Dubai ọlá Mẹ́kà tí mo ń lọ níná but máa wá one way or the other láti lè ṣiṣẹ́ yẹn ìmẹ́gò fẹ́ máa stress ara ìmọ̀ wàhálà tí mo ń ṣe ti pọ̀ jù ẹ̀rí pé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí once in a while ni mo máa ń wá sórí program because àlàáfíà lèyàn fi ṣe nǹkan dókítà dẹ̀ ti wọ́nu wa wàhálà tá a ṣe tí mo ṣe yàrá Fọláṣadé Adésàyà wàhálà tí mo ṣe ní Ramadan tó lọ yìí ha subhanallah kọ́lọ́hun tó ní àlàáfíà kó jogún àlàáfíà fún gbogbo wa the wàhálà is too much la pretty la funky ọmọ mi alálùbáríkà mo dúpẹ́ lọ́wọ́ ẹ o ṣe wọn jọ́ àdúrà rẹ̀ àgbà o ṣé ẹ̀dẹ̀ mọ́ ní àbá ti ń dàgbà èèyàn yógun jà ní àwọn náà ti di grandpa báyìí nísìn àwọn náà ti di grandpa báyìí nísìn kí ọ̀rọ̀ abá ṣe kéde aláyẹn pọ̀ gan fa ìyá Muslim Balógun ìyá Muslim Balógun ẹ̀rí pé ẹ̀kọ́ kan ni mo rán wá sórí program ìrẹ̀ kí ń pẹ́ púpọ̀ lórí ètò mọ́ àríyẹ à ń pè ẹ́ lọ́rọ̀ ayé jẹ́ bọ́ọ̀rí yàn mọ́ wọn pẹ̀lú mi o iṣẹ́ Ramadan látún iṣẹ́ hajj látún fẹ́ bẹ̀rẹ̀ yìí kọ́lọ́wọ́n lọ́jọ́ ìní kó ṣàánú wa Rukayat Ọlọ́nàdé the latest grandpa àmì ọlọ́wọ́ ṣọlá lẹ́ni ní Ọláyínká ọmọ bíbírí wọ́n pè mí lecture kan ní Ṣàgámù láàárọ̀ yìí bóyá wọ́n ló lọ bá mi ṣe gan mi tí lè sọ torí Ṣàgámù ni wọ́n wà
Ọlọ́run lọ́jọ́ ni aṣàánú wa adúró tì wá. Èèyàn rí yàn níjọ́ tábíọ́lá ti kú ẹjọ́ sáyé Nàìjíríà òórùn torí ẹ̀ kò ràn. Ṣílẹ̀ torí ẹ̀ kò ṣú ìyá Muslim Balógun níjọ́ tábíọ́lá ti kú. Níjọ́ táwọ́lọ́wọ́ ti lọ sáà torí ẹ̀ àjẹun mọ́ àbá sùn. Níjọ́ tó bàbá Sheikh Adam, bàbá Sheikh Kamal, bàbá Alágbàjì ti lọ sáyé torí ẹ̀ kú. No, ayé ò lè torí ẹ̀ kú pé a bá lọ lọ́nu ayé tó ń sáyé lọ́nu. Àwọn èèyàn Alájà Alimọ Yusuf ẹ ṣe jàre ayé kí ló káyé pẹ̀lú Lágbájá kan kú wọ́n mọ bá tí wọ́n lọ ní Lọ́lá Mustapha àmì Ọlọ́run Lánìdé Majid ẹ̀dá ni kó wá ṣe kíni ìwọ ni kó yọ láìfọ ara ẹ lò ó makul Aisha alábárídé fàáyín rúmùtù ẹni ti ṣáfá rúmùtù sábàlì múntàṣá bẹ́ẹ̀ làfá onídùúré di wí ọ̀rọ̀ àmọ́ òṣòro àsìkò tó wà yìí máa yọ ayé ẹ lò wẹ́rẹ́wẹ́rẹ́ ni o tó bá tún lọ ń wá nǹkan tó lágbára Lágbájá ló kọ́lé ló lé tó báyìí o Ọlọ́run o yé ayé o ìjọ lèmi ní orílẹ̀ yìí kọ́ o BP rẹ̀ ń ga díẹ̀díẹ̀ nu ó ń lọ́nu BP ẹ ó ń ga díẹ̀díẹ̀ nu ó ń lọ́nu jẹ́ ń sọ fún ẹ ẹni tí ó kọ́lé ó kọ́ ẹni tí ò ní kọ́ ò ní kọ́ ẹni tí ó ra mọ́tò ó rà ẹni tí ò ní rà ò ní rà bó bá lò ra mọ́tò ìwọ nìkan kọ́ ló ní tó bá lò kọ́lé ìwọ nìkan kan ló kọ́ ó gbọ́ mi yé. Ó gbọ́ mi yé dáadáa. Àmì Ọlọ́run Alájà Alimọ Yusuf ìdí ẹ̀ chairman Sabino láti ló máa sẹ́ndì owó jẹ́ kí wọ́n bóyá ti sẹ́ndì ẹ̀ aha ó tẹ̀ ti kọ́kọ́ sẹ́ndì ẹ̀ èló ló sẹ́ndì yìí náà ó sẹ́ndì 30,000 yẹn 5,000 fún èèyàn mélòó nìyẹn mo tún ń pè àwọn èèyàn náà àwọn tí mò ń pè ẹnìkan sẹ́ndì owó mọ́kà sí mi ń sìn ṣé kí n ha tẹ́ni ẹ bá ẹnìkan sẹ́ndì owó mọ́kà sí mi ẹni ẹ wà lórí ètò ó sì ń sọ balance owó mọ́kà rẹ̀ ṣé kí n ha owó ẹ kí n fa fáwọn èèyàn. Hello, salamu alaikum, mo wà lórí program. Mo wà lórí program. Naam. Ẹnìkan sẹ́ndì balance owó mọ́kà sí ṣé kí n ha fáwọn èèyàn. Hey. Ẹ wo fi nọ́mbà lẹ̀ o bàbá wa Alhaji Manjo láti Agbájé bàbá olùbáríkà Sẹ̀bí Nàìjíríà ti ń kí yín o ẹ fún wa lówó láàárọ̀ yìí sá o ká fáwọn èèyàn. Alájà wọ́n máa ń ṣe dáadáa púpọ̀ lórí ètò. Gani Clinton Àyìnlá ọmọ K1 the ultimate. Nọ́mbà tẹ̀rọ ẹ máa pè lórí fídíò ni. Lórí fídíò WhatsApp tí má ti pík ẹnìkan sí ẹ rí. Hey, alhamdulillah. Ọlọ́run adúpẹ́ o. Mo fẹ́ pe àwọn èèyàn ni kó tó di pé máa bẹ̀rẹ̀ sí ní gba kọ́ọ̀lù wọlé. Alaikum salam chairman Sabino Nàìjíríà ní gbogbo Abuja mọ́ Port Harcourt mọ́ gbogbo ilẹ̀ Ìgbò Haúsá lọ́hùn. Alaikum salam ààrẹ àwa lórí program. Afẹ́ fáwọn èèyàn ní owó láàárọ̀ ìbò ṣe 5,000 wọn káwọn èèyàn pè wọlé èló lẹ máa fún wa
àwọn èèyàn ń gbọ́ ohùn yín báyìí o. A wà lórí program báyìí, àwa fẹ́ máa fáwọn èèyàn lówó. Àwọn èèyàn máa 50,000. Ẹ bá ń gbọ́ lọ́run tóbi ẹ̀yin tẹ́ wà lórí program. Ẹ̀yin náà ẹ join wa ẹ̀ ní máa padà sí aburú. Ààrẹ nìyẹn, odidi maka kan náà fún wa lọ́dún yìí. Ìyá wa Alhaji Halima Yusuf wọ́n ní ká pin the card number. Ààrẹ ló máa send 50,000 ó di 80,000. A máa bá àwọn èèyàn náà ni. Àdúgbò fọ́lọ́run ọba. Gbogbo wa náà Ọlọ́run ṣe wá lólówó, ṣe wá lọ́lọ́lá. Alfulanniy olówó àmọ́ mú àwọn èèyàn 075440558. Tó bá di next year, Tinubu tó ra 30 minutes lórí Sabi Najati nínú àwẹ̀ yìí. Tó ra 30 minutes ní Ramadan tó lọ yìí. Tọ́lọ́run bá tó wá kọ kádàrá tó bá tún wá wọlé, kò tó bẹ́ẹ̀. Yóò máa gbé owó ńláńlá kalẹ̀ fáwọn èèyàn ni. Yes, a pariwo rẹ̀ fún gbogbo ayé ni pé tó a máa ṣàdúrà fún yín lórí Sabi Najati nínú àwẹ̀ pé ra 30 minutes. Ẹ máa ṣàánú àwọn èèyàn. Aláàánú sí làwọn náà tẹ́lẹ̀tẹ́lẹ̀. Adúpẹ́ fọ́lọ́run, aláàánú ni wọ́n. Aláàánú tí wọ́n ń ṣàánú àwọn èèyàn tó gbé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn dìde. Ẹni a bá jẹ làwa mọ̀ lóore o. Torí ìrègùn la fi ṣoore o. Torí ìrègùn la fi ṣe oore. Yusuf Garba, credit Alfulanniy Sabi Najati concept. Okay. Mo ti pin account number. Alhaji Halima Yusuf, mo ti pin account number o. Mo ti pin account number o. Tó ẹja bẹ̀rẹ̀ sí ní gbé kọlù àwọn èèyàn. Ìbéèrè tí ò lè ní a máa béèrè o. Ààrẹ Galib wọ́n ti wọ lé sórí ètò báyìí. Odidi Mẹ́kà kan náà fún wa lọ́dún yìí fún yàn. Kódà ọlọ́pàá lẹni tó jẹ Mẹ́kà yẹn. Ọmọ ló jẹ́ wá fún bàbá rẹ̀ ọlọ́pàá. Àjọ ń lọ láàárọ̀ yìí ni. Àjọ ń lọ Mẹ́kà lọ́dún yìí ni, inshallah. Tó a máa gbé kọlù àwọn èèyàn báyìí. Bismillahirrahmanirrahim. Ẹ lọ send request níbi fídíò yẹn. Ẹ lọ send request níbi fídíò yẹn. Connection fail. Ẹ rí níbi wájú fọ́ tẹ́ fi ń wo program báyìí. Nọ́mbà kọ́ lẹ máa pè, àfi nọ́mbà lẹ̀. Video call báyìí ni. Kò kẹ́ ṣe lórí messenger o, orí messenger kọ́ o. Tẹ́ bá ti send request. Àwa ó di yín bí báyìí. Ẹni bá ti send request, a máa di wọ́n bí. Ẹ rí kíní kan bí aago báyìí mẹ́ báyìí. Àwọn èèyàn ń jára wọn ni o. Àwọn èèyàn ń jára wọn ni o. Àwọn èèyàn ń jára wọn ni o. Àwọn èèyàn ti send request rẹpẹtẹ but abá ti hàn díẹ̀ báyìí wọ́n ń jára wọn ni. Ya zal jalali wal ikram. Ìdẹ̀bẹ̀ fi phone number lẹ̀, tí bá fi phone number lẹ̀. Ẹ lè rí nọ́mbà yẹn pè wọlé torí mo ti block ẹ láti inú àwẹ̀. Ẹ má padà di ó dẹ̀yìn lé yá kí n tó ṣí nọ́mbà yẹn lẹ̀. Ẹ kàn máa pè yóò kàn máa busy ni. Ọ̀dà ẹ jẹ́ kí n fi WhatsApp nọ́mbà lẹ̀. Ó yá jẹ́ kí n fi WhatsApp nọ́mbà lẹ̀. WhatsApp only ni o. WhatsApp only ni o. Bẹ́ẹ̀ bá pín normal call ẹ̀ kò ní wọlé o. WhatsApp only ni o. 08033 512189. WhatsApp only. 08033 512189. WhatsApp only ni o. Bá ti lọ pè sórí normal call kò ní wọlé nọ́mbà bí ó di ẹ̀yin léyà. Abádé láti má kàkín tó ṣí nọ́mbà yẹn lẹ̀.
wọ́n fẹ́ fi kọ́ọ̀lù padà di wọn. Ẹ má pa grandpa o. Ó sùn báyìí kọ́ọ̀lù. Wọ́n yẹ kó ló wà ní padà máa gbá kọ́ọ̀lù àwọn àlìjẹ̀nú gan. 08033 512189. WhatsApp only. 08033 512189. 08033 512189. Mímọ́ làgbà. And try láti WhatsApp call ni o kò kí n ṣe WhatsApp video call o, WhatsApp call. Video call. Normal call ni ẹ pè, ẹ má pè video WhatsApp yẹn o. Normal call. Ẹ má pè video WhatsApp yẹn o, normal call. Good. Hello. Assalamu alaikum warahmatullahi wabarakatuh. Alaikum assalam warahmatullahi wabarakatuh. Ta ló ń bá wa sọ̀rọ̀? Alájà Fọláṣadé ló sọ̀rọ̀. Láti bo? Láti Ọ̀yọ́. Láti Ọ̀yọ́. Alájà Fọláṣadé láti Ọ̀yọ́. Bẹ́ẹ̀. Bismillahirrahmanirrahim. Bismillahirrahmanirrahim. Kí ni túmọ̀ ẹ̀? A bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Ẹ̀yin mélòó lẹ bẹ̀rẹ̀? Mo bẹ̀rẹ̀ pẹ̀lú orúkọ Ọlọ́run ọba. Ẹ bẹ̀rẹ̀. Ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Ẹ bẹ̀rẹ̀ kọ́ o, kò sí tí ń jẹ́ ẹ bẹ̀rẹ̀ o. Pẹ̀lú orúkọ Ọlọ́run, pẹ̀lú orúkọ Ọlọ́run, ọba àjọkẹ́ ayé, ọba àṣàkẹ́ ọ̀run. Ọba àṣàkẹ́ ọ̀run. Kò kí n sì pé ẹ bẹ̀rẹ̀. Tó ìbéèrè mi rèé. Hasbunallahu wa ni'mal wakil, wa ni'mal mawla, wa ni'man nasir. Ta lẹni tó kọ́kọ́ sọ? Ta ló kọ́kọ́ sọ láyé? Hasbunallahu wa ni'mal wakil, wa ni'mal mawla, wa ni'man nasir. Ta ló kọ́kọ́ sọ láyé? Ànábì Muhammad sallallahu alaihi wasallam. Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam ló kọ́kọ́ sọ. Ẹ ti ṣí o, Ànábì Muhammad kọ́ ló kọ́kọ́ sọ o. Salamu alaikum. Ànábì Muhammad kọ́ ló kọ́kọ́ sọ o. 08033512189. Hello. Hello, salaam alaikum. Alaikum salam. Ta ló ń bá wa sọ̀rọ̀? Latifa láti Mọ̀wé sà. Latifa láti Mọ̀wé. Bẹ́ẹ̀ sà. La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. Ànábì wo ló kọ́kọ́ wí? La ilaha illa anta inni kuntu minaz zalimin. La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. Ànábì wo ló kọ́kọ́ wí? Ànábì Muhammad. Ànábì wa Muhammad. Ẹ sọ pé sallallahu alaihi wasallam. Sallallahu alaihi wasallam. Ẹ ṣí ma, ẹ ṣí. Hey! Ya zal jalali wal ikram. Very simple question. Hello. Assalamu alaikum. Alaikum salam wa rahma. Ta ló ń bá wa sọ̀rọ̀? Abdulhakeem láti First Headquarter Abuja sir. First Headquarter. Abuja sir. Abuja, ọ̀gá ọlọ́pàá. Naam sir, adúpẹ́ o. Ẹ̀yin ọ̀gá ọlọ́pàá. Ẹ̀yin ọ̀gá ọlọ́pàá. Àti try láti inú àwẹ̀. Nọ́mbà yín wọlé. Ẹ ti wá wọlé báyìí o. Tó Abdulhakeem. Naam sir. Hasbunallahu wa ni'mal wakil, wa ni'mal mawla, wa ni'man nasir. Ta ló kọ́kọ́ wí? Hasbunallahu wa ni'mal wakil, wa ni'man nasir. Ìbéèrè ilé ó pa
Very simple question ni ọ̀gá ọlọ́pàá. Very bíbọn ṣe easy lọ́wọ́ rẹ̀. Bẹ́ẹ̀ náà ni ìbéèrè lẹ́yìn náà easy. Anabi wa Ibrahim alayhi salatu wa salam gbọ́lọ̀ tó bí fúnra rẹ̀. Allahu akbar. Allahu akbar. Ya Muslim Abalogun ẹ má jẹ́ n bá yín jà pẹ̀lú ntẹ kon. Tó ẹ gbọ́lọ̀ tó bí fúnra yín. Kí wá ní túmọ̀ hasbunallahu wa ni'mal wakeel. Kí ni túmọ̀ ẹ̀? Ìbéèrè yo kan tẹ́ fi gba ẹ̀bùn nìyẹn o. Ẹ ti gba A ó wá kù bí ẹ̀ Ànábì Ibrahim ló kọ́kọ́ wí. Kí wá ní túmọ̀ hasbunallahu wa ni'mal wakeel wa ni'mal mawla wa ni'man nasir. Kí ni túmọ̀ ẹ̀? Hasbunallahu wa ni'mal wakeel. Kí Ọlọ́run kó ṣọ́ wa níbi aburú. Aburú àwọn wo? Aburú Boko Haram. Aburú kidnapper. Lékè ìtani. Tẹ́ bá ti mọ̀ ẹ nígbẹ̀bùn o. Hasbunallahu wa ni'mal wakeel. Tẹ́ bá ti mọ̀ ẹ nígbẹ̀bùn o. 5,000. Ẹ máa gbọ́ 5,000 naira ló dúró fún question yẹn. Ẹ ti gba 2,500 ńbẹ̀. Yín tó máa fi complete 2,500. Ó ní kẹ́ mọ̀ túmọ̀ ẹ̀. Ó ti pẹ́ tá ti gbé tírà lẹ̀ o. Ó ti pẹ́ tá ti gbé tírà lẹ̀ o. Oh my God. Bismillahirrahmanirrahim. Ó ti pẹ́ tá ti gbé tírà lẹ̀ sà. Ẹ said that card number yẹn máa gba 2,500. Kí ẹ máa jówó card. Amina ya Allah. Ẹ ṣé. Allahu Akbar. Ìbéèrè méjì la béèrè lọ́wọ́ ẹ. Ẹyọ kan dúró fún 2,500. Ẹlẹ́ẹ̀kejì náà dúró fún 2,500. Ó jẹ́ 5,000. Tó bá gba méjèèjì, wàá gba 5,000. Tó bá gba ẹyọ kan, wàá gba 2,500. Ọ̀gá ọlọ́pàá ti gba 2,500 fún sìn. Hello. Salaam alaikum ya Sheikh. Alaikum salam. Ta ló ń bá wa sọ̀rọ̀? Biliamin ní sọ̀rọ̀ látàjà. Biliamin Salahuddin láti Àjà. Akramakallah. Rabbi najini wa ali mimma ya'malun. Kí ni túmọ̀ ẹ̀? Bàbá. Mi mọ̀ o. Rabbi najini wa ali mimma ya'malun. Ẹ mọ̀ túmọ̀ ẹ̀. Bẹ́ẹ̀ ni sà. Ẹ mọ̀ túmọ̀ ẹ̀ rárá. Ẹ ti kọ́ ṣe ẹyọ kan nu. Ẹlẹ́ẹ̀kejì ìbéèrè. La ilaha illa anta subhanaka inni kuntu minaz zalimin. Kí ni túmọ̀ ẹ̀? La ilaha illa anta. Yes. Kò sí ọba kankan lẹ́yìn Ọlọ́run. Subhanaka mímọ́ fọ́lọ́run. Inni kuntu mina sọ́ọ̀lì mina. Ọba tí máa ń fi ẹ̀dá mọ̀nà. Níbo? Sí ojú ọ̀nà rẹ̀. Ọ̀nà abo onífọ̀dẹ̀ mọ̀. Inni kuntu mina sọ́ọ̀lì lọ́ba tí ń fi ẹ̀dá mọ̀nà. Ọba tí máa ń fi àmọ́nà sọ́nà tọ̀tọ̀. Kódà kò sí kò sí ìmọ̀nà kankan nu gbogbo tẹ́ ń kà. Inni kuntu mina zalimina. Kò sí ìmọ̀nà kankan nu gbogbo tẹ́ ń kà. Ẹ mọ̀. Mo ti ń pè tipẹ́ lórí ètò. La ilaha illa anta. Ó yẹ máa tú lọ. Kò sí ọba kankan lẹ́yìn Ọlọ́run. Subhanaka. Mímọ́ fún Ọlọ́run. Inni kuntu mina zalimina. Inni kuntu ọba tó jẹ́ pé òun ni máa ń darí ẹ̀dá rẹ̀ sọ́nà. Dárí wo? Ẹ mọ̀ ní tó yẹ kẹ́ fi kọ́ ni ọba tí ń dárí afẹ́fẹ́. Ó yẹ bíbẹ̀. Síbi tí mo wà. Ọba tí ń dárí afẹ́fẹ́ àbí? Máa fún yín 2,500 àmúlòdò ní o. Ìtumọ̀ rẹ̀ ni pé inni kuntu mina zalimin. Kò sí ọba kan àfi Ọlọ́run, mímọ́ rẹ̀ Ọlọ́run.
èmi tí mo ń sọ̀rọ̀ yìí o mo wà nínú alábòsí èmi kúntù mí náà zọ́ọ̀lì mi dájúdájú alábòsí ni mí anabi yunusa ló wí ẹsẹ̀ ìdàkadì nàmbà yín ẹ gba 2,500 salamu alaikum. Hello. Sorry. Alájùwà ààrẹ Galib wọ́n ti send 50,000 naira wọn o. Ó ti wọlé báyìí o. Alhamdulillahi rabbil alamin. Wọ́n ti send 50,000 naira o. Ó ti wọlé o. Adúpẹ́ fọ́lọ́run. Ààrẹ chairman Sebi Naija ti gbogbo Abuja. Ọlọ́mọdé ó bàjẹ́ fún wọn láéláé. Káṣírí wọn má tú kọ́rọ̀ wọn má dàrú. Kẹ́mi wọn gùn fún wa o. Hello. Aleykum salam wa rahmatullahi. Ta ló ń bá wa sọ̀rọ̀? Ahmed Olrewaju ló ń sọ̀rọ̀ láti Ìbàdàn. Ahmed Olrewaju olórúkọ mi nìyẹn. Ó yẹ kó Alfulanniy parí ẹ̀ ni. Ahmed Olrewaju láti ìlú Ìbàdàn. Ìbéèrè alákọ̀ọ́kọ́ rèé. Súrà wo ló kéré jù tó jẹ́ shortest súrà nínú Al-Qur'an? Suratul Kawthar. Suratul Kawthar. Ó yá ká fún mi. A'udhu billahi minash shaitanir rajim. Bismillahir rahmanir rahim. Inna a'tainakal kawthar. Fasalli li rabbika wanhar. Inna shani'aka huwal abtar. Bọ́lọ̀ tó bí fúnra rẹ̀. Allahu akbar. Ó ti gba ìbéèrè ẹyọ kan, that is 2,500 naira. Second question. Second question. Súrà wo nínú Al-Qur'an ni ó ní kaf nínú? Tí kò ní lẹ́tà kef nínú. Kò ní lẹ́tà kef nínú. Yes. So pé iná àtẹ́ná ní sè iná àti iná ká kef nìyẹn. Bẹ́ẹ̀ni sà. Súrà yẹn kò ní kaf nínú. Oh ma. So Very simple question then you. O de mo. Suratul Nasir. Izaja, ó yá ká kí n gbọ́. Bismillahir rahmanir rahim. Iza jaa nasrullahi wal fath. Wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan. Fasabbih bihamdi rabbik. Ká farabalẹ̀. Fasabbih bihamdi rabbika. Kef yẹn. Sọ pé ke Suratul Nasr nìyẹn. Iza jaa nasrullahi wal fath. Kef ti wà ńbẹ̀. Now? Kef ti wà ńbẹ̀. Bẹ́ẹ̀ni. Àyẹn kọ́, súrà yẹn kọ́. Suratul Masad. Ká kí n gbọ́. Tabbat yada abi lahabi wa tabba. Ma agina alihu maluhu wa ma kasaba. Ká yẹn kọ́, wa ma kasaba. Kef yẹn kọ́. Al-inni mubahlum mutalatimu. Allah. Kef yẹn kọ́. Ó wà mẹ́sà. Àwọn náà dìrìgbó wà ńbẹ̀. Try. Mo fẹ́ fún ẹ, mo fẹ́ wù mí kí n fún ẹ. Try. Okay, sir. Aláyọ̀ kan wù mí, bó ti ń jẹ́ orúkọ mi lásán wù mí kí n fún ẹ. Alhamdulillah. So,
Suratul Nas. Naam. Oyaka. Naam. Ka. Bismillahirrahmanirrahim. Suratul Nas. Mo ti try you. Naam. So na de mo ti try. Send a card number. Wa gba 2,500. Naam, Suratul Asr. Suratul Asr. Ka kinbo. Naam. Bismillahirrahmanirrahim. Wal asri. Innal insana lafi khusrin illa alladhina amanu wa amilus solihat wa tawassaw bil haqqi wa tawassaw bis sabr. Bọ́lọ̀ tó bí fúnra rẹ̀. Allahu akbar. Ó ti gbà látẹ̀kan ó ṣẹ̀ṣẹ̀ gbà nìyẹn. You try. Allahu akbar. Send a card number Suratul Asr. Kò sí careful mbẹ̀. Send a card number wa gba 5,000 naira. Inshallah. Orí number yìí náà ni, orí number yìí ni. Inshallah. Tó alhamdulillahi rabbil alamin. Mo ń bọ̀. Àwọn èèyàn ń wọlé. Prince Ibrahim. Tajudeen Ọláwálé, Wasiu Adéyẹmí, gbogbo yín ni mo ń kí o. Ẹ bá mi share program yìí dáadáa ẹ jọ̀ọ́. Okay? Hello? Hello, sir. Assalamu alaikum. Alayhi salam, ta ni yẹn? Sheikh Olrewaju ni láti Facebook, sir. Mo follow program yín, sir. Láti ìlú wo? Láti ìlú Ìwó. Ìwó ọmọ olódò ọba. Bẹ́ẹ̀ni, sir. Sorry. Okay. Isahak. Abdullahi Alanspa. Kí ni ìtumọ̀ orúkọ ẹ? Abdullahi ẹrú Ọlọ́run, sir. Ebi Isahak ló pè ń sìn. Bẹ́ẹ̀ èmi gẹ́gẹ́ ni Abdullahi Ishaq. Kí ni ìtumọ̀ Isahak? Orúkọ dádì mi ni. Kí ni ìtumọ̀ Isahak? Ishaq orúkọ ìkànnì àwọn ànábì Ọlọ́run. Ẹ ó ní ìtumọ̀ náà, yóò sáà lè máa jẹ́ orúkọ kó má ní ìtumọ̀. Ìmọ̀ tí mi sà. O mọ̀ túmọ̀ orúkọ dádì ẹ. Bẹ́ẹ̀ni, sà. Tó. Bilal. Naam. Tó kọ́kọ́ pèrun. Naam. Ìlú wo ló kú sí? Ó kú sí ìlú Abyssinia. Abyssinia. Bẹ́ẹ̀ni, sà. Ìyẹn ní Ethiopia. Bẹ́ẹ̀ni, sà. Ibẹ̀ ni Bilal kú sí. Bẹ́ẹ̀ni, sà. O ṣí o. O ti kọ́ ṣí number 1 question o. Number 2 question. Ìgbà tá ànábì ń ṣe wá sí fún àwọn èèyàn. Afọ́jú kan bá wọlé. Ìgbà táfọ́jú yẹn wọlé. Naam. Ànábì wá kọ̀yìn sáfọ́jú yẹn torí àwọn èèyàn tó ń bá sọ̀rọ̀ lọ́wọ́. Ọlọ́run wá sọ fún ànábì pé kò yẹ kó kọ̀yìn sáfọ́jú yìí náà. Abasa wa tawalla anja awula ama. Má kọ̀yìn sáfọ́jú yìí náà. Ó lè ṣeéṣe kó jásí pé máa gbọ́ ó ní tí mo fẹ́ fàyọ ńbẹ̀. Okay, sir. Ànábì ni Ọlọ́run rí ànábì ò bá má kọ̀yìn sáfọ́jú yìí ó lè ṣeéṣe kó jásí pé afọ́jú yìí gan yóò gba Islam ju àwọn tó kọjú sí yìí lọ. Kí lorúkọ afọ́jú yẹn? Mùsùlùmí òdodo gbọ́dọ̀ mọ̀ question, a very simple question ni. Àwọn question tó bá ti wọnú history báyẹn Mùsùlùmí gbọ́dọ̀ mọ̀. O mọ̀? Kí ló wí? Abu Ayyub al-Ansari. Okay, ẹ ṣí sá. Ẹ ṣí. Ẹ lọ wá túmọ̀ ẹ̀.
Very simple question. I'm very low on here, mo. Hello. Assalamu alaikum. Alaikum salam. Talumba wa sọ̀rọ̀. Malikis Abdulsalam. Láti Kwantagora, Niger State. Láti Niger State. Kwantagora bẹ́ẹ̀ ni sà. Kwantagora. Bẹ́ẹ̀ ni sà. Ọdún mélòó la Ànábì fi mú ọyàn sallallahu alaihi wasallam ní ìgbà àyà ìyá ẹ̀ kó tó kú? Ọdún méjì. Ọdún méjì. Bẹ́ẹ̀ ni. Ọdún méjì. Bẹ́ẹ̀ ni. Ẹ sure. Ọdún méjì. Ṣé ẹ sure? Bẹ́ẹ̀ ni. Ọdún mélòó la Ànábì wà tí ìyá rẹ̀ fi kú? Ọdún mẹ́fà. Ọdún mẹ́fà. Bẹ́ẹ̀ ni. Ọdún mélòó ni Alimatu Sadiya fi fún lọ́yàn? Mi mọ question yẹn o. Mo ju question yẹn lẹ̀ sí orí program. Ẹni tó bá mọ̀ tó bá kọ́kọ́ fastest finger máa fún ní owó. Ọdún mélòó ni Ànábì fi mú ọyàn ní ìgbà àyà ìyá ẹ̀? Ọdún mélòó la Ànábì wà tí ẹ fi kú? Ọdún mélòó ni Alimatu Sadiya fi fún lọ́yàn? Alaja. Now. Second question. No. So Jami Adegun Amukin púpọ̀. Second question. Yes, sir. Ànábì wa Adam. Alayhi salatu wassalam. Alayhi salatu wassalam. Nínú ìtàn Islam, ẹgbẹ́ Ànábì Adam ni baba ńlá gbogbo wa. Bẹ́ẹ̀ ni. Ó wá ń bímọ, ó ń bíbejì, 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 ó ń bíbejì. Gbà tó máa wá bí last born. It's okay. Hello? Yeah, ó dẹ̀ ti lọ. Ó dẹ̀ dùn mí ṣá. Hello? Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Alaikum assalam wa rahmatullahi ta'ala wa barakatuhu. Ó kọ́ mi ní Ọláńgá Abdulmajid. Láti ìlú wo? Láti ìlú Ẹdẹ. Láti ìlú Ẹdẹ. Láti ní ìpínlẹ̀ Ọ̀ṣun. Ìpínlẹ̀ Ọ̀ṣun. Bẹ́ẹ̀ ni sà. So alhamdulillahi rabbil alamin. Yes, sir. Kí lorúkọ afọ́jú tá Ànábì kọ́ yìí sí níjọ́ tó ń ṣe wáàsí fáwọn èèyàn? Kò pa kaṣọ o. Kò pa kaṣọ ẹ mọ̀ ẹ fọkàn sí ni. Kò pa kaṣọ alájí o. Aláì kò pa kaṣọ. Very simple question ni ẹ mọ̀ ni. Ẹ mọ̀ ẹ kàn fọkàn sí ni. Kò ká fọ́jú. Yes. Okay. Kí lorúkọ last born Ànábì Adam? Ànábì Adam alayhi salam. Kí lorúkọ last born ẹ tó bí ó dá bí lọ́kùnrin ẹyọ kan. Gbogbo ọmọ tó bí láyé ìbejì ó wá bí ọkùnrin last born. Kí lorúkọ ẹ? Òun náà tó pa kaṣọ. Ẹ máa gbà mí kẹ́ ẹ. Ṣé lẹ́yìn náà tó pa kaṣọ ni? Alájí. Mi ò mọ̀ yẹn náà sá o. Ó wá sú mi báyìí o. Kí wá lẹ wá mọ̀ báyìí? Gbogbo ohun tá a béèrè lẹ mọ̀ yìí, kí wá lẹ mọ̀ báyìí torí Ọlọ́run? Okay. Hello. Hello, assalamualaikum. Alaikum assalam. Ta ló ń bá wa sọ̀rọ̀? Abdulgafar Saidi ni o. Láti ìlú wo? Láti Enugu. Enugu lọ́hùn. Ẹ gbọ́ kí lorúkọ afọ́jú tí Ànábì ṣe wá sí
tó dé àyà torí ẹ̀ sọ̀kalẹ̀. Àbá ẹbí ò lọ́lé kí òyìn sàfà bóun ṣe mọ̀ yín o. Ẹ bá wọn àwọn àyà kéékèèké kan bíi kúlọ̀ láì náà ti ná. Ìyún pọ̀. Ẹ dákun pé Ọlọ́run. Sẹ́ẹ̀rì mo ti pẹ́ mo ti fẹ́ wọlé àmọ́ Ọlọ́run kádàrá òní ìníjọ́ àkọ́kọ́ tí ń wọlé ẹ̀sánú ìní náà kí n bìsà ẹgbẹ́ mi débẹ̀ ẹ gbé àgọ́ mi wọ́n débẹ̀ nínú Ramadan ẹ̀dá àkùtẹ́ Ọlọ́run. Bọ́dà ibi bèrè náà lábẹ́rẹ́ lọ́wọ́ yìí ní ìsìlẹ̀ sọ pé ẹ̀ mọ̀ yíwẹ̀ ìsáfà kí wàá lẹ mọ̀. Mo mọ náà ti ná mo mọ fatia àwọn ìta fi ń kírun mọ́ra wọn máa ń bá wọn. Ọ̀dọ̀ bí kírun bá ń bá wọn. Nìkan lẹ mọ̀. Bẹ́ẹ̀ ni sà. Ó yá ẹ ká Salatu Ibrahimiyya fún mi. Allahumma salli ala Muhammad wa ala ali Muhammad kama sallaita ala Ibrahima wa ala ali Ibrahima fil alamina innaka Hamidum Majid. Allahumma barik ala Muhammad wa ala ali Muhammad kama barakta ala Ibrahim wa ala ali Ibrahima fil alamina innaka Hamidum Majid. Ẹ̀dẹ̀ sọ pé ẹ̀ máa kéwú eléyìí tẹ wá mọ̀ èyí ń kọ́. Àwọn kọ́ ní máàsì wa láwọn afáwa nínú àwẹ̀ náà ni ẹ ń kọ́ wa gbogbo ìbáwọn àti tẹ́tí sí torí ọjọ́ òní báyìí náà ni. Bismillahir Rahmanir Rahim. Ọlọ́run. Watini wa zaitun. Watini. Bismillahir Rahmanir Rahim. Watini wa zaitun. Mi ò gbọ́ yín mọ́ o. Ẹ padà ẹ tún bẹ̀rẹ̀ Watini wa zaitun torí mi ò gbọ́ yín mọ́ rárá. Watini wa zaitun ẹ tún kà fún mi. Baladi ami lakode halakinal insanu fi asani takiwi thumma rodadinahu asifala safili illa lezina amanu wa amilu solihati falahum ajrun ghayru mamnun ama yukadhibuka ba'du bidin alaysa Allahu bi'akamil hakimin. Bala wa nanu ala dhalika minash shahidin. Ede wa try o. Ẹ gbọ́ lọ́n tó bí wọ́n ra yín. Allahu akbar. Ẹ send account number yín ẹ gba 5,000 naira. Ẹ ṣeun. Alhamdulillah. Hey. Yeah, 08033512189. Hello. Assalamu alaikum sir. Alaikum assalam. Talon ba wa sọ̀rọ̀. Alaikum assalam. Alaikum assalam. Talon ba wa sọ̀rọ̀. Hello, is this? Hello? Taniye. No, ẹ má pè mí lórí normal call now. Ẹ pè mí lórí WhatsApp. Ẹ pè mí lórí normal call. Call me on WhatsApp. Hello? Alaikum assalam. Ta ló ń bá wa sọ̀rọ̀? Bashiro. Bashiro from Oyo. Bashiro. Bẹ́ẹ̀ni sir. Bashiro àbí Basira. Kí ni túmọ̀ orúkọ yín? Kí ni túmọ̀ orúkọ yín? Bashiro. Glad. Glad tidings. Glad tidings.
glad tidings. tó láti ìlú Ọ̀yọ́. bẹ́ẹ̀ni sà. Bismillahir Rahmanir Rahim. Al ataka hadithul gashiya. Oya. Oya. Mi mọ̀ sà. Kí lẹ wí? Mi ò mọ̀ sà. Kí lẹ mọ̀? Ìsájà nìkan lẹ mọ̀. Bismillahir Rahmanir Rahim. Ikra bismi rabbika alladhi khalaqa. Ikra. Ẹ wá dé bí ẹ máa sọ fáwa iná àtẹnà lẹ mọ̀ o, ìsájà lẹ mọ̀ o, kíníkan lẹ mọ̀ o. Síbẹ̀ náà. So na bẹ́ẹ̀ náà lèmi wà máa béèrè iná àtẹnà ìsájà lọ́wọ́ yín. Hello. Hello, salaam alaikum. Aleykum salaam. Ta ló ń bá wa sọ̀rọ̀? Ẹ káàárọ̀, ta ló ń bá wa sọ̀rọ̀? Ẹ káàárọ̀ sà. Láti Enugu ni sà. Ta ni? Fatiu Olúṣọlá sà. Olúṣọlá Fatiu sà. Fatiu Olúṣọlá láti Enugu. Bẹ́ẹ̀ ni sà. Bismillahir Rahmanir Rahim. Salamun kaulan min Rabbir Rahim. Kí ni túmọ̀ ẹ̀? Salamun kaulan. Salamun kaulan min Rabbir Rahim. Salamun kaulan. Mo lọ́lé kí o bọ̀ kò ń ṣe bí báyẹn. Salamun ìkẹ́ Ọlọ́run. Ká sọ pé ní ọ̀rọ̀ tó ní àlàáfíà. Ọ̀rọ̀ tó ní àlàáfíà. Salamun kaulan min Rabbir Rahim. Salamun kaulan ọ̀rọ̀ tó lálàáfíà láti ọ̀dọ̀ Ọlọ́run bá mi. Ọ̀rọ̀ tó ní àlàáfíà. Ọ̀rọ̀ tó ní peace látọ̀dọ̀ Ọlọ́run. Hello sir. Mo wà pẹ̀lú yín. Ọ̀rọ̀ peace. Ọ̀rọ̀ tó ní salamun. Ọ̀rọ̀ tó ní àlàáfíà like coming from the God. Peace coming from the God, from Allah subhanahu wa ta'ala. Why ti kí wá sọ yín di kíní báyìí? Ẹ wá ń fa lọ́wájú, ẹ ń fa lẹ́yìn. Púpọ̀ ní English translation ni mo fi try láti get àwọn ìtumọ̀ kékeré. La hawla wala quwwata. La hawla wala quwwata illa billahi al-aliyyil azim. Kí ni túmọ̀ ẹ̀? La hawla wala quwwata. Kí n tí mo lè sọ ní English? Ẹ sọ. La hawla wala quwwata illa billah. There is no power that is above the power of Almighty Allah. There is no power anywhere except the power of Almighty Allah subhanahu wa ta'ala. Ọmọ ìlú wo ni? I'm from Osun State. Ọmọ Ọ̀ṣun ni. Bẹ́ẹ̀ni sà. Ó yẹ túmọ̀ ẹ tún la hawla wala quwwata ní Yorùbá. La hawla wala quwwata. Kò sí agbára kan tí ó tó agbára Ọlọ́run bá. Kò sí agbára kan àyàfi agbára Ọlọ́run bá tó lè. Kí ni túmọ̀ la hawla? Kí ni túmọ̀ la hawla? Hawla yẹ kí ni túmọ̀ ẹ̀? La hawla. Kò sí agbára kankan. Kò sí agbára kankan tí. Ẹni sùúrù. Something like deceit. Kò sí ète kan tí ó lágbára jù tó lágbára jù. Like something like deceit. Yorùbá ló wá le fún yín láti sọ báyìí. La hawla. I'm brought up in Lagos, so Yoruba, but you are brought up in Lagos. I was born and brought up in Lagos too. La hawla
kò sí ète kankan. Wala quwwata, kò sí agbára kankan. Illa billahi al-aliyyil azim. Tó agbára Ọlọ́run. Ṣó ti yé? Okay. Salamu qawlan min Rabbir Rahim. Ìtumọ̀ rẹ̀ náà ni pé àlàáfíà ọ̀rọ̀ àlàáfíà látọ̀dọ̀ Ọlọ́run Ọba. Ẹ send account number yín, ẹ gba 5,000 naira. Alabi Isaac Olawale, wọ́n ti send 20,000 naira sí wa. Adúpẹ́ fọ́lọ́run. Gbogbo ẹ̀yin tẹ́ ń jẹ owó yẹn, ẹ send the account number yín o. Kẹ́ lè gbowó yín o. Program yìí gan. Àìtún máa ṣe, a máa continue tó bá dé ìrọ̀lẹ́. Jẹ́ kí n gbé àwọn calls sí. Óyá, pè wọlé. Hello, salamu alaikum. Wa alaikum salam. Ta ló ń bá wa sọ̀rọ̀? Saida Shitu láti Èbúté Mẹ́ta. Kí lẹ pé? Saida Shitu láti Èbúté Mẹ́ta. Láti Èbúté Mẹ́ta. Okay. Alhamdulillahi rabbil alamin. Ẹ bá mi ka Kuliya ayyuhal kafirun. A'udhu billahi minash shaitani rajim. Bismillah. Kuliya ayyuhal kafirun. La a'budu ma ta'budun. Wala antum abidun ma a'budu. Wala antum abidun ma a'budu. No. No. Ẹ tún kà. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Óyá. A'udhu billahi minash shaitani rajim. Bismillahir rahmanir rahim. Kuliya ayyuhal kafirun. Surasa. Kuliya ayyuhal kafirun náà ni ẹ kà. Kuliya ayyuhal kafirun náà, ó náà ni kẹ́kà. Kuliya ayyuhal kafirun. La a'budu ma ta'budun. Wala antum abidun ma a'budu. Wala antum abidun ma a'budu. No. Mistake ti wà ńbẹ̀. This is sister. Mistake wà. A'udhu billahi minash shaitani rajim. Kuliya ayyuhal kafirun. La a'budu ma ta'budun. Wala antum abidun ma a'budu. Wala anna abidun ma a'budu. Abalitun. Ma abalitun. Wala ana abidun ma abaditun. Okay. Wala antum abidun ma a'budu. Lakum dinukum waliyadin. Ẹ try ni, but ẹ try láti tún mọ̀ dáadáa o. Ṣó ti yé? Ẹ tún try láti mọ̀ dáadáa o. Ó yẹ ká àtáyá fún mi. Ẹ ká àtáyá fún mi. Atahiyatu lillahi, azakiyatu lillahi, at-tayyibatu salawatu lillahi, assalamu alayka ayyuhan nabiyyu wa rahmatullahi wa barakatuhu, assalamu alayna wa ala ibadillahi salihin. Ẹ gbọ́ lọ́n tóbi fúnra yín. Allahu Akbar. Ẹ send account number yín, ẹ gba 5,000 naira. Allahu Akbar, jazakumullahu khairan. Amina ya Allah. Amin. To, alhamdulillahi rabbil alamin. Hello. Assalamu alaikum. Alaikum assalam. Ẹ káàárọ̀ sà. Ẹ káàárọ̀ o. Ta ló ń bá wa sọ̀rọ̀? Jamil láti Mina. Ustaz Jami Adegun ẹ ṣé mo dúpẹ́ gan jàre. Naam, Jamil. Jamil. Láti Mina. Bẹ́ẹ̀ni sà. Okay.
ọdún kan wà tán pè ní amul huzni. Ọdún mélòó la Nabi wa sallallahu alaihi wasallam ni Khadija fi kú. No. Alọ́dún mélòó la Nabi wa Khadija fi kú. How many years la Nabi tí Khadija fi kú? How many years la Nabi wa tí Khadija fi kú? Anabi wa ni ọmọ 47 years. 47 years old. Oṣì, ó ti kọ́ ṣe alákọ̀ọ́kọ́ nìyẹn o. Ẹlẹ́ẹ̀kejì. Inú question mi. Yes, sir. Ta lẹni tí ó tún fọ́ Ànábì pa Ànábì kú? Abubakar ni. Gbé fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́ tó ń sọ fún ẹ. No, wallahi wọ́n sọ fún. Subhanallah. Subhanallah. Wallahi. A'udhu billahi minash shaitanir rajim. Mo bẹ̀rẹ̀ ni wọ́n. No. Wallahi tó bú yẹn no. So o ke fóònù mi. Bẹ́ ṣe sọ̀rọ̀ yẹn fóònù mi ti gbé wá náà ó dẹ̀ ń purọ́ gbé fẹ́ni tó wà lẹ́gbẹ̀ẹ́. Hello. Wọ́n kọ́ ló dárúkọ Abubakar ńsìn. Ṣé bí wọ́n ló dárúkọ Abubakar ńsìn? Rárá. Subhanallah. Ẹ máa lọ. Ó dẹ̀ bú wallahi lórí irọ́. Wallahi. Ó dẹ̀ bú wallahi lórí irọ́. No. Ó fumble. Hello? Debu wallahi lórí irọ́. No. Olórí tèmi tó pé Àbíkẹ́ ṣe mo dúpẹ́ gan jàre. Usa Jami Adégúnwà mo dúpẹ́ ṣe. Ó dẹ̀ bú wallahi lórí irọ́ nǹkan tá gbọ́. Ó dẹ̀ bú wallahi lórí irọ́. Masha Allah. Gbogbo ẹ̀yin tí a fẹ́ fún lówó ẹsẹ̀ ràkà nàmbà yìí o. Iye tó dẹ̀ fẹ́ gbà kọ́ sí o. Iye tó fẹ́ gbà kọ́ sí o. Iye tó fẹ́ gbà kó kọ́ sí o. Tó bá di ìrọ̀lẹ́ á kọ́ntínú ẹ o. A lè ha owó tó kù o. Online question. Ìyá Muslim Balógun. Online question. You can build online question. You do about type way. Question here, you set ready. Prince Oye, Olúwaṣeyì, ẹ ṣé. Online question. Annabi Musa, alayhi salatu wassalam, kí lórúkọ bàbá ẹ̀? Question tí mo bẹ̀rẹ̀ náà nìyẹn. Kí lórúkọ bàbá Annabi Musa? Moses, kí lórúkọ bàbá ẹ̀? Mo ń dúró o. Ẹnìkan ní Harun, ó ṣe o. Ẹnìkan ní Abubakar, ó ṣe o. Ẹnìkan ní no father, ó ṣe o. No father, ó ṣe o. Gbogbo ẹni tẹ́ ní no father yẹn, Musa ò ní bàbá. Abubakar, Zakariya, ó ṣe o. Gbogbo ẹni tẹ́ ń kọ́ yẹn, Harun, ẹ ṣe o.
No father. Yakub Eshio. Gwenten Koye Eshio. Zakaria Eshio. Abubakar Eshio. Imran Ijilola Ọmọ Kire presenter Iwolugba o. Ijilola send the account number wa gba 2,500. Ijilola Iwolugba o. Ijilola Ọmọ Ikire presenter Iwolugba. Ijilola lugba o. Imran ni o. Majid oni asule sule. Ijilola Ọmọ Ikire presenter Iwolugba wa gba 2,500. Ijilola lugba o. Said account number is 08033 512189. 08033 512189. Said account number is Sibel. Eshe adupelo yin tó bá di 5 o'clock nírọ̀lẹ́ ẹ pàdé wa. Ká continue padà. Mo sọ fún pé mi ní máa sọ̀rọ̀ ju bí 1 hour lọ. Ó lè ti kọjá 1 hour nsin. 5 o'clock nírọ̀lẹ́ ẹ já pàdé padà. Assalamu alaikum wa rahmatullahi. Ẹ̀yin tẹ́ gbé owó ẹ said account number yín kíákíá. Kẹ́ dẹ̀ sọ yìí tẹ́ gbà sí. Ọlọ́run á gbàdúrà wa. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.